pẹ̀lú orúkọ Ọlọ́run ọba akọ́dáyé ọba àṣẹ̀dá ọ̀run ètò tí ní kí ojúmọ́ tọjọ́ ajé títì ní kó tún máa mọ́ ẹnìkọ̀ọ̀kan wa sórílẹ̀ alààyè láṣẹ lọ́wọ́ Elédùmarè ojúmọ́ owó ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọlá òun náà ní ojúmọ́ títì ní yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 nìkànnì tó gbóúnjẹ fẹ́ bẹ́ẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀ tó tún gbà wò bọ̀ látàrí àwọn ìròyìn ajá balẹ̀ èyí tó lékè nkà tá a máa ń ṣe bẹ́ẹ̀ tá a máa mú wá sójú mọ́ màwòrán yìí ẹ mọ̀ wípé àgbẹ̀ báyìí ló làró àlùkò náà ló lọ sùn lékelèké wọn ló farasajẹ́ bíi ti ṣẹ̀ṣẹ̀ fún ẹ láṣẹ lọ́wọ́ Elédùmarè lórí ìkànnì lọ́jọ́ títì ní àwọn ìròyìn tó tún ṣe ní kàkín àti áwù bó ló tún ṣe jẹ́ ó náà láṣẹ àgbélégbòde rẹ̀ ta ni ká mú wá sójú mọ́ màwòrán yín orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹgbọ́n kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn fún ti àsìkò yìí ṣáájú ká tó máa bọ́ sí àgbàmínú ròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe ìbúra wọlé fáwọn mínísítà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ṣẹ̀ṣẹ̀ yàn sípò lónìí. Ọ̀jìmì agbẹjọ́rò tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nílẹ̀ yìí Fẹ́mi Fálànà SAN wọn ló ti bu ẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ àti ilé-ẹjọ́ gíga tó wà l'Àbújá pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé lórí bí wọ́n ṣe kó àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣe ìwọ́de ìfòpinsí ìjọba burúkú lọ sí ilé-ẹjọ́. Àwọn Fúlàní darandaran mà tún ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àgbẹ̀ àti àwọn ọmọ rẹ̀ méjì kan sí inú oko wọn ní ìpínlẹ̀ Ìbòyí. Nínú ìròyìn tó farapẹ́ yìí àwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa mọ̀lẹ́bí ọmọ ilé ìgbìmọ̀ asòfin kan ní ìpínlẹ̀ Plateau. Èdìrẹ́ ni àbíkínlá bàbá ẹni 70 ọdún ló ṣe bẹ́ẹ̀ tó yìnbọn pa ọ̀dọ́kùnrin kan lásìkò tí wọ́n ń gbá bọ́ọ̀lù ní agbègbè rẹ̀. Ìròyìn ti Biafra Nation àti gbáradì dìgbì náà làwọn ọmọ ogun wá sì ti wà báyìí. Simon Ekpa ló fi ìròyìn náà ló fi léde síta. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe ìbúra wọlé fáwọn mínísítà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ṣẹ̀ṣẹ̀ yàn wọ́n sí ipò lénìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ èèyàn Báyọ̀ Ọ̀nánúgà èyí tó fi léde síta lénìí gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu oní yóò máa ṣe ìbúra wọlé fún àwọn mínísítà méje ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ṣẹ̀ṣẹ̀ yàn sípò gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ lẹ́ẹ̀bá sì gbàgbé lẹ́yìn bíi ọjọ́ mélòó kan sẹ́yìn èyí tí àwọn aṣojúṣòfin àpapọ̀ ní Àbújá tí wọ́n ṣe àyẹ̀wò sí àwọn mínísítà méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn sípò lẹ́yìn tó fi ọwọ́ sí júwèé lé fún àwọn kan tó sì tún ṣe àdàpọ̀ àwọn iléeṣẹ́ mínísítà kọ̀ọ̀kan ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá èyí tó wáyé ní ọjọ́ kẹtàléníogún inú oṣù tá a lò tán yìí wàyí ò ní ọjọ́ 29 inú oṣù tá a lò tán yìí òun náà ni àwọn sẹ́nítọ̀ ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá náà ṣe àyẹ̀wò fún àwọn mínísítà méjèèjì ọ̀hún nínú ètò wọn ti ní wọ́n perégedé wọ́n sì fi gbọ̀rọ̀ jẹ́ka láti jẹ́ mínísítà tuntun èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn wọ́n sípò gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nánúgà sì wá sọ ó ní lẹ́ni tí ń ṣe ọjọ́ ajé ọjọ́ 4 inú oṣù tá a wà yìí tí ń ṣe oṣù 11 òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò máa ṣe ìbúra wọlé fún àwọn mínísítà ọ̀hún. Nínú àwọn mínísítà náà ni èyí tá a ti rí Nentawe Yitiwati tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ọmọnìyàn àti àdínkù lóyún àti ìmọ̀ àdínkù bá òṣì láwùjọ. Bákan náà ni Muhammadu Dingiyadi tó jẹ́ mínísítà fọ́rọ̀ iṣẹ́ àtúnrí Bianca Odumegu Ojukwu mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè Jùmọ̀kẹ́ Odúwọlé mínísítà fọ́rọ̀ okòwò Idi Maiha mínísítà fún ìdàgbàsókè ohun ọ̀sìn láwùjọ Yusuf Attah mínísítà fún ọ̀rọ̀ ilé àti ìdàgbàsókè ìlú àti Suwaiba Ahmed tó jẹ́ mínísítà fétò ẹ̀kọ́ nílẹ̀ yìí wàyí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò máa ṣe ìbúra wọlé fún àwọn méjèèjì yìí lẹ́ni tí ń ṣe ọjọ́ ajé Monday. Ọ̀jìmì agbẹjọ́rò tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nílẹ̀ yìí Fẹ́mi Fálànà SAN
òun ló ti ṣe bẹ́ẹ̀ bu ẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ àti ilé ẹjọ́ gíga lólùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé lórí bí wọ́n ṣe kó àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣe ìwọ́de ìfòpin sí ìjọba burúkú lọ sí ilé ẹjọ́ ní ọ̀sẹ̀ tí a lò tán ní ọjọ́ Ẹtì tí ń ṣe Friday. Òun náà ní ọ̀rọ̀ náà ni ó ń jà rìnrìn káàkiri nínú èyí tí wọ́n ti ṣe àfihàn fọ́nrán kan tí àwọn ọmọ kéékèèké èyí tí àwọn agbófinró tí wọ́n kó lásìkò tí wọ́n ṣe ìwọ́de ìfòpin sí ìjọba burúkú lórílẹ̀‐èdè Nàìjíríà nínú èyí tí wọ́n ti kó àwọn ọmọ náà lọ sí ilé ẹjọ́. Àwọn ọmọ náà ni wọ́n sọ di mọ̀ wípé ọjọ́ orí wọn wà ní ọmọ ọdún 18 sí ọmọ 20 ọdún nínú èyí tí wọ́n ti sọ di mọ̀ wípé wọ́n kó wọn lọ sí ilé ẹjọ́ ọ̀hún tí wọ́n sì ń fi ebi pa wọn ní àtìmọ́lé gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ó lé ní ọjọ́ 53 93 days tí àwọn ọmọ náà tí wọ́n fi wà ní àtìmọ́lé nínú èyí tí wọn kò ti fún wọn ní jíjẹ àti mímu. Àmọ́ nígbà tó di ọjọ́ Ẹtì Friday tí wọ́n kó wọn dé iwájú adájọ́ nílé ẹjọ́ gíga tó wà ní Àbújá níṣe ni àwọn ọmọ náà ni wọ́n dákú lulẹ̀ ní gbọ̀nrangandan. Ẹni tó wá jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí Fẹ́mi Fálànà tó jẹ́ Ṣánù olótí wá bu ẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ àti ilé ẹjọ́ gíga ní Àbújá nínú ètò ti sọ di mọ̀ wípé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ó tayọ òfin ètò jẹ́ ti ọdún 1999. Fẹ́mi Fálànà kò ṣàì mú oríṣiríṣi ẹ̀rí máa jẹ́ mi ìṣó nínú àwọn ìwé òfin nínú ètò ti sọ di mímọ̀ wípé gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ó tako òfin òfin orílẹ̀-èdè Nàìjíríà àti òfin àgbáláyé kò fi àyè sílẹ̀ láti fi ìjẹ́tọ̀ ọmọdé kó fi dùn wọ́n ní orílẹ̀-èdè gbogbo èyí tí wọ́n wà kò dín ní àwọn 86 ìyún 76 àwọn ọmọ kéékèèké tí wọ́n kó yìí nílò tó já sí pé àwọn tó jẹ́ àgbà nínú wọn ni wọ́n fi béèlì wọn kalẹ̀ ní mílíọ̀nù 10 náírà láti ìlú oríṣiríṣi ìlú ni wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn ọmọ kéékèèké yìí nínú ìtàtírí ìlú Àbújá, ìpínlẹ̀ Kaduna, ìpínlẹ̀ Gombe, ìpínlẹ̀ Jos, ìpínlẹ̀ Katsina àti ìpínlẹ̀ Kano. Wàyí o Fẹ́mi Fálànà sọ di mímọ̀ wípé wọn kò tiẹ̀ tí ṣòfin kò tiẹ̀ sí nínú ìwé òfin rárá láti fi ìyà jẹ àwọn ọmọ kéékèèké lábẹ́ òfin bó ti wù kó mọ. Ó ní bí ọmọ kéékèèké tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n wu ìwà tí kò bá òfin mu ẹgbẹ́ ilé ẹjọ́ tàwọn ọmọ kéékèèké náà ó ní wọ́n gbé wọn lọ nínú èyí tí wọ́n ti lọ fi ojú òfin tí wọ́n fi lọ wò wọ́n. Fẹ́mi Fálànà wá ní kí ìjọba àpapọ̀ àti ilé ẹjọ́ gíga l'Àbújá kí wọ́n rọ ọ̀rọ̀ náà dáadáa o torí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n kó rojú sí ìgbésẹ̀ èyí tí ààrẹ tí ìjọba àpapọ̀ àti ilé ẹjọ́ gíga l'Àbújá tí wọ́n gbé lórí àwọn ọmọ náà. Àwọn Fúlàní darandaran ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ṣe bí ìṣe wọn nínú èyí tí wọ́n ti ṣekú pa àgbẹ̀ àti ọmọ rẹ̀ méjì sí inú oko wọn ní ìpínlẹ̀ Ebonyi ní agbègbè tí wọ́n pè ní Amaeze tó ń ṣe agbègbè Ishiaku ìjọba ìbílẹ̀ Ivo ní ìpínlẹ̀ Ebonyi. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé lọ́jọ́ Ẹtì tí ń ṣe Friday nínú ètò jíjà sí wípé wọ́n ṣekú pa àgbẹ̀ kan àti ọmọ rẹ̀ sí inú oko. Lásìkò tá a fi ń kó ìròyìn jọ wọn kò tí ì fi orúkọ àgbẹ̀ náà àti ọmọ rẹ̀ méjèèjì wọn kò tí ì fi orúkọ wọn léde, ṣùgbọ́n ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ivo ìyún ọ̀nàrẹ́bù Emmanuel Ajá ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lóòótọ́ ìyún ní ọjọ́ Ẹtì tí ń ṣe Friday nínú èyí tí àwọn Fúlàní náà tí wọ́n ti fi ẹ̀mí àgbẹ̀ àti ọmọ rẹ̀ tí wọ́n ti fi dégbodò nínú oko lásìkò tí wọ́n lọ sí inú oko náà. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tán ó ní wọ́n pe ìpàdé pàjáwìrì nínú èyí tí alága ìjọba ìbílẹ̀ náà tó ti pe àwọn agbófinró àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ gbogbo wípé kí wọ́n tètè wá ṣùgbọ́n àwọn torí wípé ihun tó ṣẹlẹ̀ yìí ó mú àpẹẹrẹ pé ikú tó ń pa ojúgbà ẹni òwe ńlá ó náà ní pa fún ni tẹni tó sì dé la rí báyìí a kò mọ tẹni tí ń bọ̀ a ní láti tètè pinwọ́ àwọn Fúlàní darandaran èyí tí wọ́n fẹ́ máa wu ìwàkiwà ní ilẹ̀ wa yìí pẹ̀lú wọ́n ṣe ń ṣekú pa àwọn àgbẹ̀ àti àwọn olóko ní inú oko wọn.
àmọ́ ṣá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi náà Joshua Nkandu ó ti fìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ wádìí àwọn láti ṣe àwárí àwọn ènìyàn burúkú ọ̀hún tí wọ́n wà ní inú oko tí wọn ò sì jẹ́ kí ọkàn àwọn àgbẹ̀ gbogbo tí wọn ò jẹ́ kí ọkàn wọn kí wọ́n balẹ̀. Ó sì sọdúnmọ́ pé láìpẹ́ yìí àwọn yóò fi ojú àwọn oníṣẹ́ láabi náà hàn lé tí àwọn yóò sì fi páńpẹ́ òfin táwọn yóò fi mú wọn. Nínú ìròyìn èyí tó farapẹ́ èyí tí mo ṣẹ̀ṣẹ̀ mẹ́nu kúrò lórí rẹ̀ yìí níṣe ni àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa mọ̀lẹ́bí ọmọ ilé ìgbìmọ̀ asòfin kan ní ìpínlẹ̀ Plateau. Arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mary Jonathan àti ọmọ rẹ̀ kùnrin èyún Mark Jonathan tí wọ́n jẹ́ àna fún ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní ìpínlẹ̀ Plateau èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Yusuf Adamu Gagdi ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí lẹ́nu wọn báyìí gẹ́gẹ́ bí Yusuf Gagdi Adamu bó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà bó ti fi múlẹ̀ lásìkò tí wọ́n ṣe ayẹyẹ ìkẹyìn fún arábìnrin Mary Jonathan àti ọmọ rẹ̀ Mark Jonathan tí wọ́n sin wọ́n yìí níṣe ni Yusuf Adamu tó ń ṣojú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin yìí ní olúlo ìpínlẹ̀ Plateau tí ń ṣe jọ́ọ̀sì nínú ètò ti sọ di mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ló gbomijé lójú òun tó sì bà òun ní ọkàn jẹ́. Ó ní gbogbo wa náà láti ẹ̀ mọ̀ wípé a wà á sì kú ó ní ṣùgbọ́n irú ikú tó pa àwọn tó jẹ́ àna òun yìí nínú ètò ìjà sí wípé ìyá ìyàwó rẹ̀ àti àbúrò ìyàwó rẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó gba ẹ̀mí ní ẹnu wọn ó ní ó bò wọ́n lọ́kàn jẹ́ tí àwọn sì ti ń ṣe ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n wu irú ìwà burúkú náà. Agbègbè tí wọ́n pè ní Mr. Ali ní òpópónà Zaria tí ń ṣe ìjọba ìbílẹ̀ àríwá jọ́ọ̀sì tí ń ṣe ìpínlẹ̀ Plateau ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé nígbà tí wọ́n sì sọ nímọ̀ wípé gbogbo ìwádìí ti ń tẹ̀síwájú báyìí láti fi ojú àwọn oníṣẹ́ láabi náà hàn dé láìpẹ́. Dìrẹ́ ni àbí kí n la bàbá ẹni 70 ọdún ló ṣe bẹ́ẹ̀ tó yìnbọn pa ọ̀dọ́kùnrin kan ó ní wọ́n ń gbá bọ́ọ̀lù dí òun lọ́wọ́ ní ẹ̀gbẹ́ ilé òun ló bá ṣe bẹ́ẹ̀ ló bá yìn ní bájínátù. Ẹni 70 ọdún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Stephen Irombuda ó ní ọwọ́ ti bàbá yìí lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tó ṣekú pa ọ̀dọ́langba kan lásìkò tí wọ́n jọ ní ìta ìfẹsẹ̀wọnsẹ̀ ìyún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bright Odizuru ní agbègbè tí wọ́n pè ní Okobe Ndume ìjọba ìbílẹ̀ àríwá Umaya ní ìpínlẹ̀ Abia ní ọjọ́ àbámẹ́ta tí ń ṣe ọjọ́ kejì inú oṣù kọkànlá ọdún tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia Maureen Chineka tó ṣe ó sọ mọ̀ wípé àwọn ọ̀dọ́langba náà ni wọ́n gbá bọ́ọ̀lù ọ̀hún ní ọjọ́ àbámẹ́ta náà lásìkò tí wọ́n ń ṣe ètò ìdìbò ti ìyànsípò àwọn alága èyí tó jẹ́ ti abẹ́lé ní ìpínlẹ̀ Abia náà tí wọ́n sì ń gbá bọ́ọ̀lù náà ní ẹ̀gbẹ́ ilé Irombuda tó jẹ́ ní 70 ọdún yìí ó jáde síta sí wọn wípé bọ́ọ̀lù tí wọ́n ń gbá yìí ó ní ó ń da òun láàmú tí kò sì jẹ́ kí ọkàn òun balẹ̀ látàrí èsì ìdìbò èyí tí òun retí lọ́wọ́. Èyí ló sì fà á tó fi gbé ìbọn jágàmù kan jáde tí wọ́n sì sọ mọ́ ẹ̀ pé ó yin ìbọn náà sí inú atẹ́gùn láti fi ṣẹ̀rù ba àwọn ọ̀dọ́ náà kí wọ́n lè kúrò ní agbègbè rẹ̀. Àwọn ọ̀dọ́ náà fi ààyè náà sílẹ̀ lásìkò tí wọ́n sọ yìí tó sì já sí wípé wọ́n tún wá padà wá wípé ìwọ sì lè máa fi ìbọn dẹ́rù bà wá nílùú tó lọ́ba tó níjòyè lọ́ wá yìnbọn sókè ní takòtàkò. Àsìkò tí wọ́n padà wá yìí òun náà ni ó tún gbé ìbọn náà jáde tó sì ṣe bẹ́ẹ̀ tó yìn mọ́ Bright Odizuru ní inú ìdodo rẹ̀ nínú ètò ti ṣe bẹ́ẹ̀ tó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Inú tó bí àwọn ọ̀dọ́langba yìí ni wọ́n ti gbé arákùnrin Stephen Irombuda tí wọ́n ti dàgúnlẹ̀ lẹ́ni tí wọ́n fẹ́ pa ní ìpakúpa ṣùgbọ́n tí àwọn agbófinró tí wọ́n tètè dá sí ọ̀rọ̀ náà nínú ètò wọn tún ti gbìyànjú láti dáná sun ilé rẹ̀ àmọ́ tí ikọ̀ àwọn agbófinró ìpínlẹ̀ Abia tí wọ́n dá àwọn ọ̀dọ́langba náà tí wọ́n dá wọn lọ́wọ́ dúró àmọ́ ṣá wọ́n ti fi páńpẹ́ òfin mú Stephen báyìí tó sì ti wà ní akóló àwọn agbófinró. Ní ti Biafra Nation báyìí a ti gbáradì digbí náà làwọn ọmọ ogun wá sí wà. Simon Ekpa tó jẹ́ Prime Minister tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra ó ní ó fi ìròyìn náà léde.
gẹ́gẹ́ bí fọ́nrán èyí tí Simon Ekpa tó jẹ́ ẹni tó ń pera rẹ̀ ní Prime Minister ilẹ̀ Biafra èyí tó fi sójú òpó X rẹ̀ lánàá òde yìí nínú ètò ti ṣe àfihàn àwọn ọmọ ogun ikọ̀ Biafra èyí tí wọ́n ń gbáradì tí wọ́n sì ti ṣetán látàrí ìkéde ètò wọn sọ dímọ̀ pé yóò wáyé ní ọjọ́ kejì inú oṣù kejìlá ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí èyí tí wọ́n kéde rẹ̀ pé àwọn yóò fi ja ìjàngbara kúrò ní abẹ́ ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn yóò sì gbáradì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ti ní òmìnira ti Biafra náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akíọ́nìyàn wípé wọ́n ṣe ọlọ́bẹ̀ náà ṣe ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ náà ẹ kú àìbínú gbogbo ìròyìn tá a mú wá yìí ètò bá kàn yín jù nínú rẹ̀ ẹ bá fi sínú comment section ká lè máa pẹ̀ kẹ́lù á sì máa fún yín lésì níwọ̀n là ń ṣe sa ẹ sì má gbàgbé láti bá wa pín káàkiri kẹ̀sì bá wa subscribe sórí ìkànnì yìí títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì orúkọ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹja rántí wípé ìdàrúdàpọ̀ ó ń bẹ̀rẹ̀ láti ibi èdè àìyedè ẹja gbọ́ra wáyé ká sì jìnnà sí dàrúdàpọ̀ láwùjọ wa.